Aláròyé máa wí o. Sàlíù ti ṣe yùnkẹ̀yùnkẹ̀ dáràn o, ọmọ ọdún 12 ló kì mọ́lẹ̀. Yùnkẹ̀yùnkẹ̀ tí baálé ilé kan ọ̀gbẹ́ni Hussein Sàlíù ẹni 30 ọdún mọ̀ọ́ṣe ti fẹ́ gbé dọ́gbà ẹ̀wọ̀n báyìí nítorí pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ti láwọn máa fi mú afurasí ọ̀daràn náà dánrin lótàrí bó ṣe fipá bá ọmọ ọdún 12 sùn láìpẹ́ yìí. Lẹ́yìn tí ìyá ọmọ náà lọ fọ̀rọ̀ tó àwọn agbófinró létí ni wọ́n fín jáde bí òkété níbi tó sá pamọ́ sí. Aláròyé gbọ́ pé àdúgbò kan náà ni afurasí ọ̀daràn ń gbé pẹ̀lú àwọn òbí ọmọ yìí. Níṣe ló ní kọ́mọ náà wá òun máa fún un ní 2,000 náírà. Owó ọ̀hún ló fi tan ọmọ náà wọnú yàrá rẹ̀ tíyẹn fi wọnú ilé tẹ̀lé. Lẹ́yìn tọmọ náà wọnú yàrá tẹ̀lé tán ló fipá bá a sùn. Nígbà tó ń hùwà tó lòdì sófin náà tán ló bá sá lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Nguroje tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kejì ọdún yìí sọ pé lẹ́yìn tí afurasí ọ̀daràn ń fi owó tan ọmọ yìí wọnú yàrá tán ló fi ipá bá a sùn. Ìyá ọmọ ọ̀hún tó ṣàkíyèsí bó ṣe rìn ló fọ̀rọ̀ po ọmọ ẹ̀ nínú pọ̀ tó fi jẹ́wọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti Sàlíù tó fi lọ fọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí. Àwọn ni wọ́n padà wá kàn tí wọ́n sì fọwọ́ òfin mú jù sáhàámọ́ wọn. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ló ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun fipá bá ọmọ náà sùn ṣùgbọ́n kí wọ́n ṣàánú òun nítorí pé iṣẹ́ ìṣù lohun tó ṣẹlẹ̀ náà. Alukoro ní àwọn ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́ táwọn sì máa fojú rẹ̀ balé ẹjọ́ láìpẹ́ yìí kó lè jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.